lásìkò tí àwọn èèyàn tí wọ́n sì ń ṣọ̀fọ̀ ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ tó ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn ní ọ̀sẹ̀ tó kọjá yìí. Níṣe ni wọ́n máa gbé fídíò kan síta tó fẹ́ fi kó bá olórí oko orílẹ̀-èdè yìí, ìyẹn ní àkọ́kọ́ lórílẹ̀-èdè yìí tí í ṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ṣùgbọ́n tí àwọn èèyàn tí wọ́n ti ṣe ìwádìí ọ̀rọ̀ náà tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ náà tó sì rí i pé ìròyìn ẹlẹ́jẹ̀ òun fídíò tí wọ́n ń gbé kiri nípa Tinubu lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ẹ rántí pé lọ́jọ́ ọjọ́rú ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí ó kọjá yìí ó ní ariwo ìbànújẹ́ ló jáde láti ìlú Ìbàdàn àti ní gbogbo ilẹ̀ Yorùbá nígbà tí àwọn èèyàn tí wọ́n tẹ ara wọn pa níbi ayẹyẹ ìpín ẹ̀bùn tí olórí Ọọ̀ni Ilé-Ifẹ̀ tẹ́lẹ̀ olórí Sílẹ̀kùn Naomi tó gbé kalẹ̀ nínú gbọ̀ngàn pápá ìṣeré Islamic High School tó wà lágbègbè Báṣọ̀run ní ìlú Ìbàdàn, tó sì jẹ́ pé kò dín ní ọmọdé 35 children tí wọ́n tẹ ara wọn pa tí wọ́n ti jáde láyé tí wọ́n ti kú. Ṣá o, bí ọ̀rọ̀ náà bó ṣe ń jà rìnrìn débi pé àwọn ọlọ́pàá wọ́n ti tẹsẹ̀ bọ ọ̀rọ̀ náà wọ́n sì ti ń ṣe ìwádìí tí wọ́n sì ń sọ pé ó ṣeé ṣe kí wọ́n fi ẹ̀sùn ìpànìyàn kan fi kan olórí Sílẹ̀kùn Naomi tó jẹ́ pé òun ló ṣagbátẹrù ètò náà nítorí tí wọ́n ní pẹ̀lú bó ṣe ń retí àwọn ọmọdé tí ó tó 5,000 ó yẹ kó pèsè ààyè tí yóò gbà wọ́n àti bó yẹ kó fọ̀rọ̀ náà tó ìjọba àti àwọn agbófinró létí. Bẹ́ẹ̀ náà tó fẹ́ fi ọ̀rọ̀ ọ̀hún kó bá gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ tó ní iléeṣẹ́ rédíò Àgídìgbo FM ní ìlú Ìbàdàn ní Alhaji Oríyọmí Hamzat nítorí pé ní òun àti olórí wọn jọ ṣe agbátẹrù ètò náà ni. Ṣùgbọ́n tí Alhaji Oríyọmí Hamzat ti pariwo pé òun ò mọ̀ ń pẹ́ o, òun kàn polówó fún olórí Naomi lásán ni. Ṣá o, ọ̀kan lára àwọn ọmọlẹ́yìn olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party Peter Obi tí wọ́n ń pera wọn ní Obidient inú mà lọ gbé fídíò kan sórí ẹ̀rọ ayélujára tó sì jẹ́ kó di mọ̀ pé lọ́jọ́ àbámẹ́ta ìyẹn ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá yìí ìyẹn Tinubu ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ya fídíò náà fún nítorí tán ni lásìkò tó wà ní Èkó fún ayẹyẹ pọ̀pọ̀ sí ọdún kérésì àdọ̀tọdún tuntun ẹni ọkùnrin náà ló wà níbi ayẹyẹ kan tó ń jò tó sì ní lásìkò táwọn òbí tó ń sunkún ní ìlú Ìbàdàn tí àwọn èèyàn tó tẹra wọn pa ní ìlú Òkìjà ní ìpínlẹ̀ Anambra àti ní ṣọ́ọ̀ṣì Holy Trinity tó wà lágbègbè Maitama ní ìlú Àbújá nítorí pé wọ́n ń pín ráìsì ọdún. Wọ́n ní ṣé òun ló yẹ kí Tinubu máa jó, níṣe ni wọ́n máa fẹ́ fọ̀rọ̀ ìsọ Tinubu lẹ́nu tí fídíò náà tó sì ń tàn lórí ẹ̀rọ ayélujára nítorí orin ọ̀dọ́mọkùnrin kan tó ń pè ní Kiss Daniel tó ń pè ní Buga wọn ní Tinubu ń jó sí. Èyí ló sì jẹ́ kọ́pọ̀ àwọn kan tiẹ̀ máa ṣépè pé ṣé ó yẹ kí irú Tinubu kó máa jó irú ijó bẹ́ẹ̀ lásìkò táwọn èèyàn ṣọ̀fọ̀. Ṣùgbọ́n ìwádìí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ jẹ́ kó di mímọ̀ pé ìròyìn ẹlẹ́jẹ̀ ni fídíò tó ń gbé kiri bíi pé ó jẹ́ tuntun yìí. Ó ti pẹ́ tí Tinubu ti ń jó àsìkò tí wọ́n sì ń ṣe ìpolongo òdìbò ààrẹ nínú oṣù kínní ọdún tó kọjá. Ó ní ọkùnrin náà nínú ń jó ìjó ọ̀hún tí kì í ṣe wípé ó ṣẹ̀ṣẹ̀ ń jó gẹ́gẹ́ bá ṣe ń gbé.